èmi ní Késárì apápẹ́ fún apápẹ́ oṣù apápẹ́ oṣù apápẹ́ àjẹ́ apápẹ́ kókó apápẹ́ ọ̀run èmi gangan ló ṣàṣeyọ kọ́ máa kúnlẹ̀. mo ti dọmọ ikú ikú ti gbà mí o mo ti bá kúnlẹ̀ ikú ti gbà mí o mo mọ orúkọ tí kú ń jẹ́ ikú ò gbọ́dọ̀ pa mí mọ́. èmi Késárì. Who is Sky? My name is Sky. Yes. Second in command to Késárì. Yes. Késárì, the deadliest armed robber. Yes. If you get problem with Késárì, you go get problem with Sky. Yes. We dey sell death free. Bala. I'm Bali Uchikutu Baron Saru. Lara. As you can see, I'm a gentleman to the core. Nǹkan tó bá ti lè jọ gẹ́dẹ́ lọ, mi ò kí ń jẹ. Síbẹ̀, ìjọ ọ̀ká mi ò ṣe tẹ̀lé òmọ́lẹ̀. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó ṣì rú ẹ lánàá. If you pour me holy water, I pour you holy water. Tó bá lè kú sí mi, kí ni òun bá lè ṣe? mo ti dọmọ ikú ikú ti gbà mí o mo dọmọ ikú ikú ti gbà mí o mo mọ orúkọ tí kú ń jẹ́ ikú ò gbọ́dọ̀ pa mí mọ́. èmi Késárì. mo orúkọ tí kú ń jẹ́ èmi Késárì. mo ní mo orúkọ tí kú ń jẹ́ àrùn ò tún gbọ́dọ̀ gbé mi dè mọ́. Ikú ò tún gbọ́dọ̀ pa mí mọ́. Késárì ó ṣá, ó dẹrù jẹjẹ. Ìgbà apákan ikú, apákan àrùn, apákan oṣó, apákan ẹ̀jẹ̀. Nàlẹ́ ká máa dọ̀nà. Késárì, Késárì, Késárì. Agbára bébí àwọn òde èdè àjàmì ìjáwó òde ọ̀hánà kíyan ṣé wéjì mọ̀ àwọn apàdó ìpín la máa rédè mórí ejò la máa rí pọ̀n falẹ̀ èmi ò mọ̀ bí àgbààgbà àwọn ẹni tí mẹ́sẹ̀ wá bọ̀rọ̀ wọ́n mọ̀ kùdé pẹ̀lú wọ́n mẹ́sẹ̀ péjọ wọ́n méṣù kàn bí àlè kàn bí àlè kàn bí àlè alẹ́ tètè mọ́ ń bórogún rẹ̀ rẹ́kúnmọ́kúnmọ́ àpọ́n kẹtàrí sí àwòlé alára gbogbo ìlú mà ní pínpín àwọ̀ òkè jérò ẹnu àwò lọ̀rọ̀ ẹnu àwò làṣẹ tó bá balẹ̀ ṣiṣẹ́ ní iṣẹ́ tí a bá balẹ̀ aládé ọ̀yọ́ wọ́n ní orúkọ kíkọ ọmọ ẹ̀mọ̀ nìkan gẹ́gẹ́ bí ẹyẹ owó ìlẹ́bọ̀ ó ti dòsì mọ́ àwọn ìdárúkú làwọn ìdárúkú babaláwo wọ́n ń ṣe ìdárúkú làwọn ìdárúkú babaláwo wọ́n ń ṣe wọ́n ní òṣàláwo lẹ̀ ìmọ̀nà wọ́n lọ́kọ̀ àwọn ìdárúkú babaláwo ìdárúkú babaláwo ni wọ́n ń ṣe ìdárúkú àwọn ìdárúkú. àṣẹ òrìṣà ẹnu mi èyí tí mo bá wí òun ni kí gbárùn mọ́lẹ̀ ó gbà àṣẹ òrìṣà ẹnu mi ọkọ̀rọ̀ kìkì ní mú ọlọ́jà gbìtẹ́ ọmọ níjọba kẹrù ó tó jẹ adébáfún ọlọ́tùfẹ̀ wọ́n sunkún aláìláṣẹ lẹ́nu èyí tẹ̀mí àgbà owó bá wí lónìí ẹ̀wú ayé ló wí kágbà ọ̀run pòdì ọ̀run gbà mo fẹ́ wúre fúlùú ọ̀dọ̀ òkè gẹ́gẹ́ bí ìṣe mi gbogbo tí mo bá wí pátákárọ̀ rọ̀ mọ́ kílùú ìbọn rojú kọ́mọ ráyè kéku mọ́ kébi eku kẹjá mọ́ kébi ẹja kéèyàn mọ́ fọhùn bí ọmọ ènìyàn kọ́níṣòwò rírì ọjà jẹ àgàn kótó wà lábọ́sù káboyún olífẹ̀ bìtìbìtì rẹ ẹni tó bá lọ sóko kó dé ẹni tó bá lọ sódò kó bọ̀ iṣẹ́ ọ̀sán kó dowó iṣẹ́ òru wa kó dọmọ
ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ èmi tí mo wí níbẹ̀rẹ̀ ọdún yìí èmi náà ní kí n tún lùlù yìí lẹ́lẹ́kejì níparí ọdún. Oore ló pé ìkà kan ò pé ìwọ ò gbọ́ bí ọ̀run mi láti sọ̀rọ̀ ọ̀lẹ̀ ó ní ọ̀kàrà òkòrò omi inú ìgbín ò pẹ́ adéabọ́lọ́ òótọ́ tí ìsàwọ̀ ayé abùfún sìkàsìkà awo lálẹ́dẹ ọ̀run olóòótọ́ balẹ̀ ó dómi sìkàsìkà balẹ̀ díyangí òtóróró òde omi alẹ̀ nífẹ̀ẹ́ iyejú ẹni mú bẹ́ẹ̀ ò wọ́pọ̀ èmi bú bọ́jú mo tún bù sọ́sẹ̀ ìgbà tó pọ̀ tó gbogbo ara lèmi wẹ̀ bèrè bá dibi ó dòde ọ̀hún. ẹ ṣe bá mi òótọ́ ọ̀rọ̀ lẹ sọ màá gbìyànjú láti fi ìwà rere ṣe ẹ̀ṣọ́ mi àmọ́ bá mi ìtàn tẹ́ ń sọ fún mi lọ lórí ìlú Òṣùgbó ẹ má ti parí rẹ̀. òótọ́ ni o òótọ́ ni o àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ọ tẹ́lẹ̀ ìlú àjogúnlá baba ńlá baba àti àní ọwọ́ ètò tó sì yẹ kí n ṣe gbogbo ẹ̀ mo ti ṣe fún ọ̀hún gẹ́gẹ́ bí bàbá àbí ti ṣe fún mi lórí ọ̀rọ̀ ìlú yìí. wọ́n ní wọn ìlú lu Òṣùgbó láàrin ìlú ó di ìlú ni wọ́n ti fi ń wúre bó bá wá kàráǹgídá bí wọ́n bá ilé lù láàrin ìlú a jẹ́ pé wọ́n fẹ́ fi gígùn náà. àmọ́ bàbá mi tí wọ́n bá wá lọ ṣe èsì lùlù Òṣùgbó kọjá ẹ̀ẹ̀mejì láàrin ọdún kan kí ni yóò ṣẹlẹ̀. èdè onídìwá irú rẹ̀ ò ṣẹlẹ̀ rí kò sì ní ṣẹlẹ̀ láéláé kò ní ṣẹlẹ̀. tèmi bá mi. tèmi bá mi tó kékeré tí ọlọ́ọ̀tì wọn lé ní máa kọ́ yìí kí ló dé bàbá. bàbá ilé bọ́tà. ojú mi bàbá àbúrò mi ni Àkànní ni ṣàánú mi Àkànní ni mi mọ nǹkan tó fi gbá àbúrò mi. Àkànní. Tọ́pẹ́ ṣé wo ò tiẹ̀ nájẹ sára rárá ni. bá mi èmi máa tẹ̀ ti gbàgbé pé mo fi nǹkan kan. tẹ́ bá rí bó ṣe ń lérí sí mi tó ń lé fùrù kọ̀kọ̀ tó ń lé fùrù kọ̀kọ̀. irú ọ̀rọ̀ burúkú wo ni ìwọ wá ní kọ̀ láyàrá dúró ṣé àṣírí agbára tí wọ́n ní iṣẹ́ bí wọ́n ní kò mọ̀ fi ṣe. ọ̀rẹ́ bá mi. ọ̀dà lọ́ọ̀rẹ́ bu àgbo ẹ̀rọ fún mi níbi òòṣà Ọbàtálá. alólú alòtó adíwáyé egún kò ṣẹ̀yìn àkàlà adírọ̀rùn àkàlà ojúrò kúrúkú tòkí adéamúlómi tútù fi ṣayà àgbọ̀nlẹ̀ tó ibà ló dé kéèkú èmi ló dé wọ ọbẹ̀ ẹ̀rì ìyá lọ ibà ò ní fọlọ́mi tútù fún pupa tòun ti kú méjì sí dìmúlẹ̀ fọlọ́dà.
gbẹ́nu sí kí ló kọ rẹ̀ gbẹ́nu sí ẹ̀yà gbẹ́nu sí akari akọni mo bínú mo sì ń rẹ. bẹ́ẹ̀ mo ṣì lọ gbẹ́nu lọ. ìjọ tó bá tún ṣerú ẹ̀ ìjọ tó bá tún ṣerú ẹ̀ ó kàn nínú yọ. ṣé pé ọmọ yìí ò tiẹ̀ dájà rárá ló dẹ̀ ń bá mi lérí. akọni àmì. àṣìlò agbára lélẹ́yìí ẹ dúró lọ kí ló dé tó fẹ́ yọ̀bọ̀ àlè báyìí náà. èmi làkànní ọmọ kan tí kì í bẹ̀rù ìṣíwẹ́wẹ́ ẹja lálẹ́ odò. kí ni mo ti ṣe. èmi làkànní ara mo ti dà. ọmọ kan tí kì í bẹ̀rù ìṣíwẹ́wẹ́ ẹja lálẹ́ odò. akọni ìwà ẹ̀dá ni ó sọ orúkọ tí ẹ̀dá ó jẹ́ lẹ́yìn ìgbà tó bá lọ tán kékeré báyìí ní sì ti bẹ̀rẹ̀ àwọn tó gbọ́n tí wọ́n gbọ́n wọ́n ní kékeré báyìí ni wọ́n ti pẹ̀ka àrókò nítorí mi ò ní fẹ́ kọ́ dàgbà tọkọ ọmọ béèrè ẹbọ lọ́wọ́ mi. ìfẹ́ tí mo sì ní sí ọ gẹ́gẹ́ bí ọmọ kan ṣoṣo tí mo bí pàápàá tó sì tún jọ́kùn ó mú mi mọ kó gbogbo agbára mi lé ọ lọ́wọ́. ọwọ́ ń lò báṣubàṣu ọ ṣé bó ti fẹ́ torí mo rò wípé tí n bá lọ tọkọ lè tẹ́yìn mi ṣe. àmọ́ báyìí mo wá ń kábàámọ̀ torí pé mo ti rú ọ lágbára jìnnà mo ti gbágbára wọ̀ ọ́ ìwọ gan ti dòòṣà ó ti dẹ́bọ́ra ó ti di àrítàgìrì ejò bẹ́ẹ̀ mo sọ fún ọ mo wá ń bira mi léèrè pé sẹ́yìn mi ọ̀dọ̀. ẹ̀yin ò dá bá mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi bá mi ọmọdé ló ń ṣe mí ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé mi fẹ́ kẹ́ máa bínú sí mi mo wá ń fi àsìkò ìṣèlérí fún yín pé irú òtún ṣe mọ́mọ́ lọ́wọ́ mi ẹjọ́ bá mi ẹjọ́. ikú ti gbà mí o ọmọ orúkọ tí kú ń jẹ́ ikú ọ̀gbọ́dọ̀ pa mí mọ́. bá mi ẹ má bínú ìjọ ìforíjì mi wọ́n múnú bí mi. gbogbo ẹ̀rọ rẹ̀ sọ ọgbẹ́ni sọ. ẹ̀dúnú akọni ìfàdọ̀là ó tó ẹ̀ mélòó gan-an tó o fẹ́ bẹ̀ mí lórí gbogbo wà pálapàla rẹ tó ń kú yìí bó o ti hù bọ̀ láti kékeré nù mo sì wò wípé bóyá ó yí padà mo rán léèwé mo ná owó ribiribi lé ọ lórí ṣùgbọ́n kàkà kọ́ yí padà ṣe lọ ń peléke sí wọ́n lé ọ dànù kó sùkú nítorí gbogbo ọlọ́rẹ̀ kẹgbẹ́jọ ọlọ́rẹ̀ èso lórí àwọn ẹgbẹ́ ìjọ òkùnkùn ọmọ bó sì kí. tó o bá ṣọ́ra ìṣègbè fún ọ ó rò ó gbé ọ bẹ́ẹ̀ mo sọ. mo ti dọmọ ikú ti gbà mí o mo dọmọ ikú ti gbà mí o ọmọ orúkọ tí kú ń jẹ́ ikú ọ̀gbọ́dọ̀ pa mí mọ́. bàbá mi dẹ̀ ti ń sọ dàbọ̀ tẹ́lẹ̀ ó wá kù díẹ̀ wọ́n dẹ̀ bàjẹ́ orò àgbé mi ta lóró ta lẹni tó wà ní gbódù kò ń ṣèyàn ló wà lẹ́yìn orò ní tóró fi ń ké bọ́dà ń gbé bàbá mi ọmọ pé mo ti bá jìnnà àbí kí n fira mi wọn bàbá mi ni kó lè mọ̀ pé èèyàn ló wà lẹ́yìn èèyàn tó fi ń pèèyàn lálẹ́ ibà mo ti rìn jìnnà gan-an bọ́ bàbá mi ọmọ. I don't call her. Shebi na nurse you dey talk, but the call am say make you come now. Valley nurse dey come here, nurse dey come. Don't relax. O fẹ́ mọ mi? No, má sọ̀rọ̀ mi, no. Don't talk of water for now, abeg. Abeg, forget water. I tell you for that operation, I tell you say make you shift. Why do you tell me that? Hey, stop that. Call the woman for me. Èmi mo Kuti ni ọmọ Kuti kú ò gbọ́dọ̀ pa àrùn kan tí ò gbọ́dọ̀ ṣe. Èmi Bali ọkọ tó sì mo Kuti láyé mi. Bali wetin I swear like say no be say you be my best friend gbogbo Kuti tó sọ pé o sọ yẹn máa la orí ẹ mọ́ block. Okuti how you wey don die already. You don die now, you no know. I no die Mokuti ya. Aso ogbo yen mo jare. Mokuti all this Mokuti wey dey talk. Make I tell you true. You no Kuti anything. You no Kuti anything. You understand? Na God save you now. Ṣó ń gbọ́ mi. Sori nílùú yìí. Mo àmọ́ tí wọ́n ti fẹ́ mú iṣẹ́ yìí o. Torí ṣó lè yìí. Ṣó lè yìí. Èmi ti mú bí profession. You understand? Èmi ti mú báyìí ni. Ọmọ wa ìlú táwa wà yìí ìlú yìí àti náà great armed robbers. Àwọn armed robbers tó ti rí nǹkan tó ẹgbẹ́ kò dẹ̀ sí kankan tó ṣẹlẹ̀ lọ́tí happen.
tọ́ba ní armed robber kọ́ one week every time tó ń rọ̀ ipò rọ̀ $500 million. I want make we beat the record make we $1 billion. tọ́ba ní armed robbers kọ́ one week tó ti pa ọlọ́pàá 100 we fẹ́ ká pa ọlọ́pàá 10,000. If they say one big snake dey this town wey dey this country chop 36 million naira snake swallow 36 million naira ọmọ mo return to shark no swallow bank. Jagbe báńkì ni kí ni mo ń tẹ́ láti sọ fún ẹ bali pàdé jáde mo comot mo enter Calabar mo enter inside port mo come back from inside port dey look dem say their father a lè máa wo báyìí náà. mo reason along gbogbo nǹkan tó ń sọ dẹ̀ yé mi ó yé mi gan ju bí tó ń sọ dé ṣùgbọ́n wọ́n jẹ́ kó yé mi pé babaláwo méjì kan wà nílùú táwa yìí má wulẹ̀ jẹ́ ká dààmú lọ sí Calabar. Calabar jìnnà Calabar ti jìnnà jù sórí ìlú táwa yìí gangan wọn láwọn babaláwo méjì kan wà tó gbóná wọn ní tó bá kó wọn láàárọ̀ tó kó wọn lọ́sàn-án tó kó wọn lálẹ́ lákọ̀ báyìí náà máa ń wà bí ìbọn jẹ́ ká lọ bá kan náà ká lọ bá a ká sọ nǹkan tá a fẹ́ fún un ká jẹ́wọ́ ọ̀bùn kó dá sọ̀rọ̀ wa kò yẹ. Bali ọ̀gá mi ní ẹnu iṣẹ́ yìí o at the same time you be like God yóò ti yẹ ọtún mọ bó ṣe ń lọ you know say me I no dey cry tears o na blood I dey cry bí ṣe ń bẹ sọ̀rọ̀ báyìí iná mo lò ẹ̀jẹ̀ mọ́ iná mo lò iná ló ń gbé ara mi báyìí I no mind bí a máa lọ o but tó bá lè fún mi láti transfer àwọn bàbá ta fẹ́ lọ rí tó bá yìn mí bullet báyìí bullet dey come tí bullet pọ̀ báyìí máa forí náà di bullet báyìí máa ní fuck you bullet tó bá ju bomb máa chest bomb máa ní fuck that bomb tó bàbá yẹn bá lè ṣe mo wà pẹ̀lú ẹ̀ but tí wọ́n bá lè ṣe man I no care what about I dey vex I need to build house for children keep money for bank for children Bali wọn náà ṣàtìrí pé bàbá ìṣọ̀gàn gidi wàá gbọ́ mi ṣòwò tí bàbá bá ti jáde lásán tó bá ti gbẹ́rù lé wa lọ́wọ́ ká máa ṣàṣẹ lọ́nà gbòòrò lọ back to back iṣẹ́ back to back iṣẹ́ back to back ó ti dọpẹ́ nìyẹn ọpẹ́ ńlá gidi gan. mo á fẹ́ jẹ́ àìsí nǹkan kan ṣòwò personally èmi Sky personally máa make sure pé apart from owó iṣẹ́ mo fún bàbá ní 200,000 naira pẹ̀lú NSC kan ṣùgbọ́n pọ̀ babaláwo ṣìnà àpàǹkọ́ bẹ́ẹ̀ ló máa fún wọn but èmi máa fún babaláwo ní NSC I promise you that wàá rí. ẹ ra sa ẹ kọ ẹ bàbá ẹ ra sa ẹ ra sa ẹ kú kalẹ̀. ẹ ra sa. àwọn tọ́gbọ́n wọn ní ká fi gilugi ká lè bá àgbóhùn gi ká fọ̀pẹ̀ lọ̀pẹ̀ ká lè bá àgbóhùn ọ̀pẹ̀ ká fọ̀ bàrà òtúrú pọ̀n sóde káyọ̀ olúfẹ́ ó lè bá àgùn gẹ́gẹ́ ẹ dákun iṣẹ́ ìkìlẹ̀ sọ fún mi pẹ́ ń ṣe náà. bàbá ti sọ fún yín tẹ́lẹ̀ but all the same màá tún sọ ṣẹ́rí bàbá iṣẹ́ vigilante là ń ṣe we are security men ẹ má wo gbogbo orun tá a ṣe yìí o gbogbo gíláàsì gbogbo eléyìí tẹ̀ ń ṣe àwọn dc ìwọ̀n èèyàn iṣẹ́ mọ̀ pé tá a bá jáde síta àwọn èèyàn onímọ̀ pé vigilante ni wa ẹlòmí àti jábọ́ sí wa lọ́wọ́ tán wọn á kàn ló pé àṣàwọn eléyìí ń ṣe vigilante so iṣẹ́ wa ṣe lọ nìyẹn. eléyìí tẹ́ ẹ sọ kalẹ̀ yìí ó kéré nínú tó lódùmarè lè sí àtàwọn ọmọlẹ. ẹ ṣe fún wa bàbá. àmọ́ wọn ní í ṣe bẹ́ẹ̀ ni nítorí awo funfun lèmi wọ́n ṣe ń pè mí ní àgbà awo èmi yẹn ṣèkà ire ni mò ń ṣe àgbà ajá kan kì í báwọ jẹ́ wọn ò ní ṣe fún yín. bàbá òfò lẹ ń gbà yìí gbogbo ìtẹ́ ń sọ ń sin òye wa. ọ̀rọ̀ mi ò lé yọ̀mọ̀ ó lè bíi tiyín bẹ́ẹ̀ ni kò ní ìjọ kẹ́ alọ́kùnrin ìdúgbé ìṣèpárà ọ̀rọ̀mọ́jú náà lọ́sàn-án bàjẹ́ jáfọláyé lù ká tíṣọ ọmọkùnrin ìgboro jagúngbẹ̀yìn kò lè wọlé àná ẹ̀ ńláriwó bàtà ẹ wo bí mo bá wọlé tí n bá padà bá yín láàrin yìí kùtùkù gángan ó sọ ṣẹ̀gẹ̀dẹ̀ ó sẹ̀. Belly, fuck this baba. Belly, wetin I talk? Fuck this baba. Bọ́n bàbá tí mo rí kó ṣọ̀. ṣe bí èèyàn méjì lọ júwe fún wa. ẹ jẹ́ ká máa lọ sọ́dọ̀ kejì dẹ́. Kesari. Kesari. What?
kí ló ń ṣe ẹ́. About Tuale ẹlẹ́gbọ̀n. Aláyẹ̀ má bínú ẹjọ́. Mo ti ń lé yín láti ìgbẹ̀yìn ó ti mọ́ kọ̀nà gba kọ̀rọ̀ àsọmọ àdúgbò ni mo fi tètè lé yín báyìí má bínú. Aláyẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ẹ mọ̀ mi Aláyẹ̀. Wà Táílé ṣùgbọ́n mo bàbá ta kúrò lọ́dọ̀ wọn sí nìyẹn. Àgbàlagbà kò ní bàjẹ́ mo rí pé ẹ̀yin sanction. Àsèmí lẹ̀ sí ẹgbẹ́ kan kò yé yín. Gbogbo bí bàbá yẹn ṣe ń bá yín ta yẹn bàbá mi ni mo gbọ́. Bọ̀ ẹ máa ń mind ẹ má kànáà tí yẹn báwọn ṣe rí tiwọn ni àwọn ò já rárá ni bọ̀ èmi já. Ẹ ṣàmù àsọmọgbọ́n. Ṣé rí gbogbo nǹkan tó bá yín sọ tẹ́yìn béèrè lọ́wọ́ tán lè ṣe yẹn. Èmi lè ṣe gbogbo dán yẹn fún yín tó dẹ̀ máa everything máa lọ gérégé. Ìwọ. Confirm bàbá. Ìwọ yìí náà. Aláyẹ̀ má doubt mi. Èmi làkànní ọmọ kan tí kì í bẹ̀rù ìṣíwẹ́wẹ́ jálálẹ̀ odò. Èmi làkànní kékeré lè kúrò ṣùgbọ́n apá ọbẹ̀ ò ká rárá. Èmi làgbára tí ń gbé kí lọ igi tó bá fojú di mí ẹ̀bọ̀rà bọ̀ láṣọ. Ṣé o gbọ́ mi Àkànní sórí gbogbo tó ń lò fún wa yẹn mọ́ láìkẹ́ rárá. Sórí orí títì la wà ọ̀nà street gidi kò sí bọ́dà lórí street. Gbogbo gbàgbé o ti mọ orúkọ Bali nìyẹn Sky lélẹ̀ bọ́ wá lórúkọ fi gbogbo yẹn lẹ̀ I no like am change ẹ̀ o ti yẹ at the same time ṣé o gbọ́ mi àjò lè dùn títí tí kólílé má rèlé look us very well I want me look the two of us very well because this one fit be the last time we go see the two of us tó máa rí wa kò ń ṣe fúkú o kò dẹ̀ ń ṣe fárùn. Sky kí ló ń ṣẹlẹ̀ yín bó lẹ́ ń lọ ṣe fẹ́ fi mí lẹ̀ ni. Akànní kò rí bó ṣe ròyìn ṣe rí bó ṣe ń wò wá ẹ ṣe rí ìlú kan tí èèyàn bá wà tó bá ti ń pẹ́ lọ títí ń bẹ̀ tí ò move on pẹ̀lú láìpẹ́ àwa náà fẹ́ sún síwájú ni a fẹ́ mọ kí là ń ṣe lẹ́yìn tí o tún wá rí ìlú yìí lágbègbè tá a wà yìí ládùúgbò yìí ọmọ ojú ti ń kálé ojú ti ń ka oko wọ́n ti rí wa tán o sàdé ní láti bẹ̀sẹ̀ wa sọ̀rọ̀. ẹ wò Bali máa no hide anything from am AK na our guy now kò yẹ Akànní nǹkan tó ṣẹlẹ̀ pé inú ìlú tá a wà yìí ó ti cast everything nípa wa ti cast ó ti mọ̀ pé lè ní wa iṣẹ́ tá à ń ṣe nìyẹn bí ṣe ń bẹ́ ẹ sọ̀rọ̀ inú ìlú tá a wà yìí ó náà detective kan tó ti ń trace wa kiri o ti understand you know wetin that mean na casted now kọ́lọ́mọdé jẹ́ ká fi tiwa kó bá ẹ làá fẹ́ fi kúrò nílùú yìí àbí Bali wetin I talk. ṣọdẹ rí ibi tó ń bẹ̀rù lọ yẹn ebi ò lè pa ẹ ọkọ yẹn kúrò anytime any date tó bá pè wá a ṣetán láti já ẹ ṣe bí wọ́n fúnra rẹ lákà nọ́mbà tá a lè fowó sí a lè gbàgbé ẹ wọ́n má rò pa lè gbàgbé ẹ dé level yẹn ó kàn wù wá pé káwa náà ṣe kí ni ká tún sún síwájú. dey go upgrading wo AK may no bless you put water for mouth talk fomi sẹ́nu sọ̀rọ̀ o get kó bá mọ̀ pé àgbàgbé ẹ̀ àdàlẹ̀ gbàgbé ẹ̀ láéláé nítorí nǹkan tí wọ́n ti ṣe fún wa ó kọjá bẹ́ẹ̀ I expect ẹ̀ AK na man you be délé ìmúná. Sky again. o ṣáà ti ní phone number Bali lọ́wọ́ gbàgbé pé wa. mo máa miss ọkàn ní àwọn náà máa miss ẹ̀ àti ẹ̀ ti ń miss ẹ̀ gbàgbé ṣé ti yẹ kò ní bàjẹ́ mo appreciate ẹ̀. ọtí tó ráwọn lórí. Akànní AK na man you be na man you be. ẹ bá ti má ṣe onídùúró fún wọn nígbà tẹ́ mọ̀ pé ní ilé ìsanwó yẹn ní òní ni kò ní dọ̀là máa gba owó mi kí n tó kúrò níbí báyìí. Fọlákẹ́ ó sì ní sùúrù yá wọlé kálọ̀rì yanjú rẹ̀ ń tùbí nùbí ìtọ́ ti ní sùúrù ti pẹ́ kọ́ ní sùúrù díẹ̀ tí ká lè rówó rẹ̀ gbà. kí èmi wọlé kẹtù lọ fi nǹkan bá mi sọ̀rọ̀ àbí ogun yín ti ká lójú mi ibi ìbàyìí mo ti máa gbọ́ mi ibi tí mo dúró sí o ni mo ti máa gbọ́ mi ò wọlé síbi kankan. Fọlákẹ́ dákun ó ti ẹ̀dá bẹ́ẹ̀ yín tẹjọ́ mọ́ wọn tẹ́ dé bàbá jẹ mí ní owó ni máa gba owó mi kí n tó kúrò nígbà yìí. èmi ò já lówó àìkúrọ́ máa wo lótùfẹ́ ẹ̀yin onídùúró mo ṣe ó sì ti pẹ́ díẹ̀ lóòótọ́ àmọ́ ó yẹ kó ti gbowó rẹ̀ ìyún ní òfun mo wá ní onísùúrù díẹ̀ ọ̀ ń lera. Àkànní Ifádọ́là. Ifádowó. èwo ni gbogbo orin ìdọ̀tí orí ibú tó rìn káàkiri ọtí ló ń kó kiri yìí wọn ìbárù ẹ̀ lọ́wọ́ àwo èmi. ẹ wo bàbá mi ẹ fi gbogbo yẹn lẹ̀ jàre ìyá wa èló gangan lówó tá à ń sọ̀rọ̀ nǹkan. 20,000 péré. péré. bẹ́ẹ̀ni. bàbá mi gbọ́ wọn nǹkan tẹ̀ ń ṣe yìí kò jẹ́ kí àwọn èèyàn tiẹ̀ lè wo mi ò mọ iye tó wà níbi ṣàgbà. ẹ ṣé o. ire o ire o ire o ire o.
Mami, ẹ wò ṣe rí bí nǹkan ṣe rí lórí ó lágbára gan. Ifádọ́là. Ibo ló ti rí adúrò owó bàǹtàbàǹtà tó fọmọbìnrin? Ó ti ẹ̀ káwò, ó pé kò pé, ọkọ̀ kó fún un kọ́mọ kó lọ. Ṣé bẹ́yìn náà gbórúkọ tẹ pè mí sẹ́ni Ifádọ́là? Ifá ńlá ti dọ́là fẹ́mi lèmi ṣe dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi. Ìwà rere tẹ́yìn ń hù látọdún tí mo ti gbọ́njúmọ́ yín kò jẹ́ káṣọ yín pé 6. Kò pé yín bàbá mi. Wà rírìn ò pé yín. Àwọn èèyàn tó wá ògùn bọ́n wá sọ́dọ̀ yín tí ẹ ṣe fún wọn. Àwọn lèmi ṣe ògùn bọ́n fún. Wọ́n dẹ̀ fún mi. Owó tó fún mi ìlé náà tán lóṣù kan sóṣù méjì. Akọni, àwọn tẹ́mi rí kó lè ní tí wọn ò ṣoògùn fún ọ. Ọlọ́rẹ̀ ń ṣoògùn fún ọ. Ẹ wo bàbá mi. Ọlọ́rẹ̀ ń ṣoògùn bọ́n fún ọ. Everybody ló lè. Everybody ló lè. Tí mo sì sọ fún ọmọ ìpé kó má bókọ mi jẹ́, kó má bókọ ara rẹ jẹ́. Mo ń torúkọ yín ṣe ni. Tí gbogbo èèyàn ti mọ̀ mí láàrin ìlú yìí pé èèyàn gidi ni mí. Ọ̀dà ẹni ní wàá jẹ́wọ́ ara mi fún ọ. Kí lẹ máa ṣe fún mi? Bẹ́ẹ̀ mo ẹni ní gégùn fún ọ, ẹni jẹ́wọ́ ara mi fún ọ. Ẹ máa gégùn fún mi. Bẹ́ẹ̀ mo sọ fún ọ. Bàbá mi. Bẹ́ẹ̀ mo sọ fún ọ. Bàbá mi. Bẹ́ẹ̀ mo sọ fún ọ. Bàbá mi. Ọmọ kí ló tó jẹ́ kó máa ń gẹ̀ẹ́tì gbogbo nǹkan rán ìgbà àbí torí pé òun ò lọ skul. Kí ló ṣe bàbá mi tán? Kí ló tó ń ṣe bàràbàrà báyìí? Bàbá mi, kí lẹ fẹ́ ṣe? Mo fẹ́ gégùn fún ọ. Ṣé ìṣe pẹ́ ti lù? Mo ti lù. Torí bọ́mọdé bá ní dìkúdi, ó dá mi lójú pé kò lè ní bàǹkúbà. Bàbá mi, ẹ bá ti máa lu èmi ti gbọ́n jù yín lọ. Mo ti lùlù yìí. Ìtàkùn tó sogbá náà ló ṣe légédé. Èmi Àkànní ọmọ Ifáyíwọlá. Gbogbo ìtì ń bá sọ lónìí kó dàṣẹ. Àṣẹ òòṣà ẹnu mi ìtì bá wí onírúnmọ̀lẹ̀ àgbà. Àṣẹ òòṣà ẹnu mi ìlú Òṣùgbó mo fi ẹ́ bèrè agbára lónìí. Gbogbo ohun tí mo bá ń bá ìkó dàṣẹ kí n di àléébá kí n di àléébú kí gbogbo ẹni tá a bí nínú obìnrin tó jẹ́ ènìyàn kó má lè rí mímú bẹ́ẹ̀ ni. Nítorí pé tí iná bá gbépo ìwà rẹ̀ á gòkè. Gbogbo èyí tí mo wí lónìí ó dàṣẹ bẹ́ẹ̀ ni kò rí nítorí pé ọ̀rọ̀ tí aláboyún bá sọ òdi ọ̀run ló ti wá. Èmi ti lu ẹ̀ bá ti pa. Ikú ti gbà mí o. Ẹ fẹ́ gé ìbò fún mi. Ṣé kí n bomi ẹ̀rọ wa? Bàbá mi, ṣé n bomi ẹ̀rọ wa? Bàbá mi, èyí ò bá ti máa gé ìbò fún mi. Àrùn ò tún gbọ́dọ̀ gbé mi dè mọ́. Ikú ò tún gbọ́dọ̀ pa mí mọ́. Bàbá mi o! Bàbá mi ẹjọ́. Àkànní, Ifádọ́là, àfìgbà tó ń jẹ́ kí n ṣe wèrè. Bàbá mi, ẹ jẹ́ n bomi ẹ̀rọ wa náà, ẹ jẹ́ n bomi ẹ̀rọ wa. Bàbá mi o! Mo ti dọmọ ikú. Késárì, Ikú ti gbà mí o. Késárì o, Késárì òòṣà. Èmi ọmọ ikú, èmi ọmọ àrùn. Àrùn ò gbọ́dọ̀ dè mọ́. Èmi ọmọ ikú, èmi ọmọ àrùn. Àrùn ò gbọ́dọ̀ ṣe mọ́. Késárì, Késárì o, Késárì òòṣà. Mo ti dọmọ ikú. Ikú ti gbà mí o. Mo ti bá kú lẹ̀. Hello Sky, a ní mo ti wà níbẹ̀ sẹ́ Parkway Auto Clinic. Of course ibẹ̀ ni mo wà yìí náà. Ọmọ ayé o ti ń pẹ́ jù o. Ẹ dúró, yóò gbọ́ ọkọ̀ tí mo sọ ni. A ní mo wà ní Parkway Auto Clinic. Parkway Auto. Ikú ò tún gbọ́dọ̀ pa mí mọ́. Késárì òòṣà. Sky. Apákan oṣó, apákan ẹ̀jẹ̀.
ọmọ see me see wetin dey happen for Lagos o. Where you? Mo kàn bọ́ọ̀lẹ̀ sí ìsìn ọmọ wọn ti gba báàgì mi ṣá. Mo dẹ̀ sọ fún ọmọ náà ti ń yájú o. Mo kàn dé kó sí ìsìn wọn ti sáré fè kó wọn mi. Ní junction. Ọmọ èmi máa fi òkè ọ̀dọ̀ wọn o. Ṣé ọmọ kan tó ṣẹlẹ̀? Ẹ má jà sọ̀rọ̀ yẹn ń bẹ jáma lọ. Jáma lọ. I believe you, Sky. Ó lágbára gan. Ẹsẹ̀ kọkànlélógún ó ní give to Caesar what belongs to Caesar. Ẹ dúró, òun náà ni òun ni. Báàgì mi nìyẹn lọ́wọ́ ẹ̀. Ẹni tó gba báàgì lọ́wọ́ ẹ̀. Òun ni. Báàgì ẹ̀rọ. Báàgì mi. Báwo ló ṣe débi? Ẹ̀mú ni mo fi mú. Bẹ́ẹ̀ ni ó ń láti lọ dúró dè mí lọ́nà ni. Ẹ̀mú ló mú mọ́lẹ̀ bóyá wà yẹn kò níbi tó ń lọ. Akànní ẹ̀mú ló mú. Ẹ̀mú ló mú. Kò sí problem. Ó lè ní jẹ́ ń pa straight. Sky o ṣe má pa á ṣé bó ṣe ń wo òun yẹn upcoming olè ni ṣé bó lè làwa náà. No a kì í ṣe olè. Lexi kí làwa. Arm robber ni wá. International inter-arm robber làwa interstate. Bọ̀ ẹni tó gbé báàgì rẹ̀. Gba báàgì ẹ̀. Ẹ fi lè má stress àwọn ilé náà kankan tó ti jí tèmi kan lè. This guy na jí. Wo bí bó ṣe wà yẹn anybody tó bá mẹ bí ẹ tó bá ti kúrò níbi yóò lọ kù yẹn. Jẹ́ kó máa lọ. Jí báàgì. Mo dé wẹ́rẹ́ bí èjì alẹ́, mo dé kùtùkùtù méjì òwúrọ̀, àní mo dé pápá abéèdì ìyálẹ̀ ta, ọ̀rọ̀ èmi Késárì ó dé àfọlá àfọlá, àní tó bá dá ọ̀la tún kọ̀ọ̀la, èmi Késárì gbọ́ngàn ló ṣá, Késárì. Get up! No time, no time! Get up! What's in here? Get out! Get out! Where's the money? Where's the money? Where's the money? Inside the car. Check. Confirm. Time. It's confirmed. Move. No time. Ẹ̀wọ̀ ẹgbà pé ó gbọ́ ọ̀rọ̀ ogun Òṣogùn tẹ́ sọ ìjàre. Kí ló ń ṣe yín náà? Ìgbà wo làkànní dé àárín wa tó fẹ́ máa pín owó fún wa? Tá làkànní gangan náà ẹ jẹ́ kí n mọ̀. Kí ló ṣe fún ìjọ yìí? Wá ìta máa ń lọ fún iṣẹ́ tí àkànní máa dé tó máa sọ pé òun ló máa pín owó fún wa. Bẹ́ẹ̀ bá mọ̀ máa sọ fún ilé ni olè ló máa ń ní sùúrù jù o. Olè ló máa ń ní sùúrù jù. Ẹ jẹ́ máa ní sùúrù o. Let's see why you dey talk like this now. Ṣebí màá ti bá níbí làṣáìní Akànní. So bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ anybody here if una like or not látìgbà tí AK ti join wa láti upgrade ẹ̀ẹ́dẹ̀lẹ̀ bá mi argue ẹ̀. Dẹ́wà tó fi sọ gbọ̀ngàn tó ń sọ yìí. Sky Lexi nǹkan tí yóò yẹ àlàyé ẹ lónìí kí mi pẹ̀lú Sky káwa méjèèjì tó lè jókòó pé a sign Akànní ó máa ní nǹkan tàrí. Kí lẹ rí? Akànní tó ń wò yẹn ó ní quality tó fi lè jẹ́ olórí the best quality tí èèyàn fi lè rule láyé yìí láti lè já olè kó tó lè operate ó wà lára Akànní. Sọ fún mi ta nínú wa lẹ́yìn kó yìnbọn lẹ́yìn kó pààyàn kò sí nǹkan tó lè ṣe. Tí Akànní ò bá ní quality ta fẹ́ lára ẹ̀ àwa yìí ò ní sọ fún pé kí Akànní máa pín owó. Tálá Akànní ní best quality má jẹ́ ká tọ́ra wa
tí ò yé ẹ ni mo ń láyé. Ó tọ́ ni ṣùgbọ́n wà bẹ́ẹ̀ legs right bàjẹ́ àgbékalẹ̀ ní ìkọ́dá. Gbà làkọ́ ní dé ṣé kákọ́ ni tó dé àmà ṣiṣẹ́ ni ṣé àmà pín owó ni ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ mẹ́rin. àní gbàgbé ẹgẹt àní gbàgbé ọ̀rọ̀ àmọ́ ayọ̀ rẹ̀ out. ẹ sọ fún mi èwo náà yìí méjèèjì ẹ dẹ̀ bá mi ájú rẹ̀ ṣé látìgbà tí èké ti join wa ṣé à upgrade ni ṣé à upgrade. Jọ tí ò bá join wa ṣáà ní upgrade ni àbí ojoojúmọ́ kọ́ ni èèyàn ń dàgbà sí ni ojoojúmọ́ kọ́ là ń gbọ́n sí ni kí ló ṣe yín náà ṣé ìwọ ò lè ṣe olórí ni sọ fún mi báàlì o ò lè ṣe olórí ni. ẹnu kan náà fi jọ lórí. kò sẹ́ni tí ò lè ṣe olórí. ẹnu kan náà fi jẹ́ olórí. ẹnu kan náà fi ṣe olórí. kò sẹ́ni tí ò lè ṣe olórí. ṣé bọ́ bá ẹ rí. kò sẹ́ni tí mò ń lè bá gbogbo wa la mọ̀ pátápátá ń pé tí ó bá dé ojú ẹ̀ anybody máa kú ni. mo ti dánmọ́ ikú ikú ti gbà mí o. mo dánmọ́ ikú ti gbà mí o. ọmọ orúkọ tí kò jẹ́ ikú ọgbọ́dọ̀ pa mí mọ́. èmi Késárì ọmọ orúkọ tí kò jẹ́ èmi Késárì mo ní mo orúkọ tí kò jẹ́ àrùn ò tún gbọ́dọ̀ gbé mi dè mọ́ ikú ò tún gbọ́dọ̀ pa mí mọ́ Késárì ó ṣá ó dẹrù jẹjẹ ìgbì apákan ikú apákan àrùn apákan oṣó apákan ẹ̀jẹ̀ nàlẹ́ ká máa dáná Késárì ó ṣá lọ Késárì ó ṣá èmi ọmọ ikú èmi ọmọ àrùn. mo ti dánmọ́ ikú ikú ti gbà mí o. mo dánmọ́ ikú ti gbà mí o. ọmọ orúkọ tí kò ń jẹ́ ikú ọgbọ́dọ̀ pa mí mọ́. ṣẹ́ náà mo ní kò jáwọ́ olóòjáwọ́ ó ṣe ya létí lápá ọmọ báyìí. ẹ fi lè fa mi létí sáà mi ní ṣerú ẹ mọ́ sáà. sorry sir. dánú orí burúkú ẹ̀ sùn. sorry sir. o lè bẹ̀rù ẹ̀ sí àbí. aṣọ lè bẹ̀rù. bọ́ọ̀sì. àbá ọ̀bọ̀ yìí ti stress wa gan ẹ jẹ́ ká pa ọ̀bọ̀ yìí a ní láti waste time lórí ọ̀bọ̀ yìí. bọ́ọ̀sì sorry sir. ẹ̀rọ ti pẹ̀lẹ́ lẹ́yìn tó bá rẹ̀ pa mí ẹ̀ ṣàánú fún mi. òótọ́ ló sọ ó ní retentive memory mo rántí mo ní mi ò ní fọwọ́ ara mi pa ṣẹ̀dẹ̀ mọ̀ mi mo like kí n máa fulfill promise mi gbogbo nǹkan tí bá ti sọ pé máa ṣe bẹ́ẹ̀ ni máa ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ló bá jẹ́ yẹn. ikú ò tún gbọ́dọ̀ pa mí mọ́ Késárì ó ṣá mo dẹrù jẹjẹ èmi apákan ikú apákan àrùn apákan oṣó apákan àjẹ́. mo ní máa work it out. Mo ṣe máa ń sọ fún mi all the time ni. máa work it out since you promise I this time around. Will you drop that gun? I'm sorry.
times ni mo sọ fún ẹ pé kó wá máa mú bọ̀ wá bẹ́ẹ̀ lọ́wọ́ mọ́. Come on. Ẹ̀yà ni mí. Ọmọ tí bá bí ó di dandan kó jọ mí. Tájànàkú bá bímọ tí ò bá jọ ọmọ ẹ̀kọ́. Fọmọ ilẹ̀. Bọ́ọ̀ ní mi ò fẹ́ gbogbo eléyìí nínú ilé yìí náà. Ibi iṣẹ́ kọ́ ló wà náà. Kí ló ti bọ̀ ẹ́ wà lórí tébù? Nítorí pé mo lọ fún operation lálẹ́ àná ni òun ni bọ́ọ̀ yẹn ṣe wà bẹ́ẹ̀. I'm sorry about that. Oh, Dad, did you kill the bad guys? Of course I did. Wow. Oya, Adele. Let's go to your room. Bó ṣe rí ìbéèrè àfi bí bàbá ẹ̀. Ó ṣe. Ní gbogbo ilé yóò tẹ́ mi lọ́rùn. Kò tẹ́ mi lọ́rùn because mi ìfẹ́ ṣe ikú nínú ilé yìí. Please just keep your weapon to yourself. It's okay. Mabu, I'm sorry once again. Is that fine? Ṣé máa sọ pé you're sorry náà ni? Wo. Tó bá ti mọ̀ pé ò ní lè ṣe ti wá nínú ilé yìí. Tó fẹ́ máa jẹ́ káyà tèmi àtàwọn ọmọ já. Bóyá ká padà síbi tá a ti wá. Ṣé bá ṣe jọ ń gbé ìkó dùn mọ́ ẹnu ni? Of course ó dùn mọ́ mi. Now. Iṣẹ́ ikú mi ìfẹ́ nu ilé ẹ̀rù ń bè mí àtọmọ. Fọkàn balẹ̀ ẹrù bọ́mọ yẹn sórí bó ṣe ń ṣe yẹn èmi ló jọ iṣẹ́ mi ló fẹ́ mú. Iṣẹ́ mi ló fẹ́ mú. Ọmọ mi ò ní mú ṣe ẹ̀. Kí ló dé? Ọmọ àyà mi méjèèjì báyìí kò ní jẹ. Ọmọ ti ọmọ just stop that. Bọ́sẹ̀ mọ̀ pé ìlú náà mú. Èmi àti ẹ̀ lájọ́ mú. Nale kamadana Kesari Oshana. Mo ti dọmọ ikú. Kesari Ikú ti gbà mí o. Kesari Osha. Èmi ọmọ ikú, èmi ọmọ àrùn. Tánú ò gbọ́dọ̀ dè mọ́. Èmi ọmọ ikú, èmi ọmọ àrùn. Tánú ò gbọ́dọ̀ ṣe mọ́. Kesari Osha. Mo ti dọmọ ikú, ikú ti gbà mí o. Mo ti bá kú lẹ̀, ikú ti gbà mí o. Mo mọ orúkọ tí kú ń jẹ́, ikú ò gbọ́dọ̀ pa mí mọ́. Ẹ ká mọ̀ pé pákéjì àárọ̀ ló yẹ ká fi kíní ṣe. Ó yẹ kẹ́ wá mọ̀ pé kò sígbà táwọn lè rán package. Àtọ̀sán àtòru kò sígbà tó mọ ilé tiwa ò lè rìn. Ẹ ní láti stress ara yín. Yes, Caesar. Kesari, you no go better for them. You be one person wey they call local government. You were the Conny State CEO, Ole Armed Robbers International PLC. Olórí ní ẹ kò dẹ̀ ń ṣẹ́jú ẹ. Over rugged, over dogged, over wicked. Everything by over ni. I already die. Kesari, look me well. My name is Sky. I already die. I dey with you. Wá ṣeré. Ìjọba káfàtà. Kesari ọba ló kàn. Gbogbo nílé anybody. Irú mọ́lẹ̀ tí gbogbo ayé ṣàwàbà wọn tó bẹ́ẹ̀. Kesari. Tuale àpárálàgbà. Ilẹ̀. Àwọn orí wọn lélẹ́lẹ́ ọba. Ó fi lẹ́yìn ọ̀rọ̀ tó wọ́n lè dúró pariwo jájà nù yá wọn. Kábíyèsí o. Na mi be Kesari. Yes. Ọ̀rọ̀ inú ìwé mímọ́ dẹ̀ ni mo tẹ̀lé. Kí ló sọ Kesari? Matthew 22 verse 21. Ó ní ẹ fi ti Kesari. Ẹ fi ti Kesari fún Kesari. Give unto Caesar what is Caesar's. Kó má bàa hún ẹ. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ẹ dẹ̀ make sure pé ẹ fi gbogbo ohun tó bá jọ mọ́tò Olúwa f'Olúwa. Kesari lórúkọ mi. Kesari. Apákan ẹfun, apákan sùn, apákan ṣó, apákan àjẹ́, èmi apákan kú, apákan ọ̀run. Gbogbo yín lẹ mọ̀ náà pé ọmọ tó bá wojú òrùn á lápòlò. Na mi be Kesari. Na mi be Caesar. So therefore, ẹ fi ti Kesari. Kesari.
bọ́lẹ̀. ọ̀rọ̀ bí fún bẹ́ẹ̀ tẹ́. tó tẹ́ la bí fún bẹ́ẹ̀ bá. tó tẹ́ ju fún bẹ́ẹ̀ bá lẹ́yìn bẹ́ẹ̀ bá. Search everywhere. Search. No time, no time. Confirm. Go. Mo dé kùtùkùtù méjì òwúrọ̀ àní mo dé pápá méjì yálẹ̀ ta ọ̀rọ̀ mi Késárì ó jà ọ̀la àní tó bá dá ọ̀la tún kọ̀la ọ̀la ìtàn láyé èmi Késárì gangan ló ṣá. Késárì ó Késárì ó ló ṣá èmi gangan ló ṣá. Késárì. ẹ̀yin ọmọ ọlọ́nà ẹ̀yin tẹ́ mọ ìfún tó wà ní òògùn adìyẹ. Who is Késárì? Who is Sky? Baálẹ̀ Láàrò, mo gbọ́ wípé Késárì ló lórí wọn. What does he want? Kí ló dé tó ṣe ń terrorize ìlú yìí? Ẹ kọ́kọ́ dá mi lóhùn àwọn ohun tí mo béèrè yìí náà. Irúnmọlẹ̀ ńlá ní Késárì. Ó ń wá agbára dé ibi tí wọ́n ń wá agbára dé. Tá bá ń porí aró á máa dáró. Tá bá ń porí àlùkò á máa kóṣù. Bí mo ṣe ń sọ lọ́wọ́ ìgbọ̀n, ó ṣeéṣe kó máa gbọ́ ogun nǹkan tá à ń sọ. Ó ṣòro kọlù o, ṣé kékeré lẹ pé ni? Kó tó lè fìyàn jẹ CEO Armed Robbers Association. Ó ní nǹkan tó rí. Ọmọ ọ̀dọ̀ òkè ni. Babaláwo ni bàbá ẹ̀. Ṣùgbọ́n bàbá ẹ̀ ti kú. Tó bẹ̀rẹ̀ olè jíjà kò tí ì ju ọdún méjì lọ. Ìdí nìyẹn tó fi ń pè ní Akẹ́yìndé gbẹ̀gbọ́n. Kí ló wá fẹ́? Ẹni kí ló wá fẹ́? Lóòótọ́ náà èmi ò tí ì bá jókòó sọ̀rọ̀ rí o. Ṣùgbọ́n gbogbo wa la mọ̀ wípé ẹni tó ń sìn gbà ò lówó lọ́wọ́. Of course torí owó ló ṣe ń jalè. Bẹ́ẹ̀ni, ó fẹ́ràn owó gidi gan. Ẹ wá ní kí ló ń wá nínú ìlú yìí. With due respect sir, Késárì ò rí ti yín rò. Ẹ̀yin ní kẹ́ mú bẹ́ẹ̀ ṣe máa ṣe. Tí Késárì fi máa pọ́n sókè rajà. Ta ni ó wá mọ̀ nínú yín? Kò sí kí ẹnìkankan má mọ̀ nínú yín. Nítorí pé informant connection ni. Èmi tí mo bí ẹ̀gbọ́n mi, ó dẹ̀ fẹ́ràn mi gidi gan. Àní mo dé pápá méjì yálẹ̀ ta ọ̀rọ̀ mi Késárì ó jà ọ̀la. Mo understand nǹkan tó ń sọ, but the only thing tẹ́mi ń try láti sọ ni pé AK-49 yẹn at least ṣáàjẹ́ kí yẹn jẹ́ bí 11 pieces àbí 12 lẹ́yìn yẹn kò fi tó kú lẹ́fà wa. Késárì bàbá ọmọ tuntun ṣàkópa jẹ tẹ bá fẹ́ 40 máa kó débi kíákíá. Kí wàá ló ń da ẹ dúró. Kò má ní láti fún mi lówó díẹ̀ sí. I think the cause problem between me and you be that kí ló ń ṣe ẹ níwájú Késárì ìtumọ̀ ṣé Késárì ra ọ̀rọ̀ ẹrù lọ́wọ́ ẹ̀rí ni tí yóò fún ẹ lówó. I wonder. It never happened before. It never happened before. Why can't they talk like this now? You want supply tọ́tọ́ ní kò supply wàá dẹ̀ gbowó tó bá ti wá. I know wàhálà bàbá. Késárì bàbá tọ́lẹ̀ bàbá mo láì bẹ́ẹ̀ bí ti ṣe ń lọ but inú mi máa dùn tí a bá pọ̀ jù báyìí lọ because ó ní àwọn information kan tí mo fẹ́ pass. Wá sórí ẹ pé ṣá túmọ̀ yẹn àwọn tó jókòó síbi òtẹ́ ló pé wọ́n ni àwọn ni wọ́n mẹ́rin. Laro read this guy gbọ́ gbàgbé ẹ̀ 1-on-1 is allowed now filẹ̀. o bèbè ọmọ ẹ ló dé yìí bèbè. Késárì báwo. wàá ṣe é. ìgbà yé ló ń bọ̀. wàá kí ló ń bọ̀. fàájì ń ṣàn o.
ó ga jù ẹ lẹ̀. Wow. Yes. Yeah. Ló ń ṣẹlẹ̀. Ṣé wà ń lè? Yes. Ó yá mi. Yes. Mo jẹ́rìí ẹ mo bọ́ kí n ti bá ti rí ẹ bẹ́ẹ̀ yẹn ó ṣọ́ bàjẹ́. Kìsà bàbá, you don hear am now. I no say the girl na sabi girl. Yes. I'm up any information them and sure. Yes. Hey ladies, what's up? We are fine. Ẹ má worry o, ọkọ gbogbo yín bọ̀ very soon. Baálé á tó débí. Wait. So, Baálé ló láwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí. Why you dey talk like this? Ọmọ, òun lọkọ ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. Ọmọ mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ mọ̀ sí. Ayé ti ní understanding, ayé ti dùn gan sí yìí. Máa wo tiẹ̀. Ó fẹ́ sún wọn papọ̀ bí ẹja ni tó máa sún wọn. Wíri ní bọ̀bọ̀ yìí ni, ó fẹ́ para ẹ̀ ni. Ló mọ̀. Mo sọ ibi tó gbà wá ló fẹ́ gbà lọ. Ẹ fi Baálé ilẹ̀ irú èèyàn tó ń fẹ́ jẹ́ ní tiẹ̀ nìyẹn. Sí wàhálà. Inú mi dùn pé mo ránṣẹ́ pé ẹ̀dẹ̀ jẹ́ mi. Èmi ló yẹ kí n wá bá yín ní hòtẹ́ẹ̀lì yín. Àmọ́ ojú ni alákànfin iṣẹ́ orí. Dítè Késárì ni mo send sórí fóònù fún yín. Ẹni tí ò jẹ́ kí a fi ẹ̀dọ̀ lórí òróró sùn nìyẹn. Lórí ọ̀rọ̀ Késárì, òun ni IG ṣe ń bá kọmíṣánná jà. Lórí ọ̀rọ̀ Késárì, òun ni kọmíṣánná ṣe ń bá èmi gan fúnra lára mi jà. And Yayi, mo ti rí pé o ti ṣerú kan báyìí rí. Òun ló jẹ́ kí n ránṣẹ́ pé ẹ. Pé kó o tún wá bá mi ṣe lẹ́ẹ̀kan sí. Mo dẹ̀ mọ̀ pé o lè bá mi ṣe. Mo ní mo ṣe ránṣẹ́ pé ẹ. We made oath upon taking this job to be faithful, loyal, and honest, and also to serve our country with all our strength. We would never relent. Ẹ̀yin ẹ kò jẹ́ kí n meet gbogbo àwọn tó bá yẹ kí n meet lórí ọ̀rọ̀ yìí. Ọlọ́run á dẹ̀ bá wa ṣe. Ní orúkọ Jésù, ní agbára ìjẹ Jésù, Ọlọ́run mo wá fi ọkọ mi lé ọ lọ́wọ́. Ìwọ ló ní igbá tá bá fi lé ọ lọ́wọ́ kì í fọ́, àwo tá bá fi lé ọ lọ́wọ́ kì í fàyà. Ìwọ ló ní ká béèrè, ìwọ yóò ṣiṣẹ́ fún wa. Olúwa mo béèrè ní wákàtí ọ̀wọ̀ yìí pé iṣẹ́ tí ọkọ mi wà lÓlúwa jẹ́ kó rí gbà. Mo dúpẹ́ kó ti bọ́ sí. Olúwa ẹ ṣé, Olúwa ẹ ṣé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ìgbà wo lẹ wọlé? Ìgbà tó ń gbàdúrà ní kíkankíkan ni mo wọlé. Báwo wà ní ṣó ti bọ́ sí? Ṣebí wọ́n ti conclude nínú àdúrà ẹ̀ pé ó bọ́ sí. Ó máa bọ́ sí ló máa rí mi tí mo forí rọ̀ sẹ́yìn bí báyìí. Ó má jẹ́ kí n parọ́ tàn ẹ́. Wọ́n tún ti refuse mi o. Ẹ wo nǹkan, gbogbo ẹ̀ ló yé Ọlọ́run. Gbogbo ẹ̀ ló yé Ọlọ́run. Sori, èmi ti mọ̀ pé nǹkan tó máa sọ nìyẹn. Àbí ìwọ kọ́, gbogbo ẹ̀ ló yé Ọlọ́run. Tá bá máa sọ anything, gbogbo ẹ̀ ló yé Ọlọ́run. Má jẹ́ kí n parọ́ tàn ẹ́, ó ti sú èmi o. Ó ti sú èmi o. Ìgbàgbọ́ tèmi nú Ọlọ́run dẹ̀ nìyí, ó ti ń fò lọ. Tó bá ń gbọ́ efele, ìgbàgbọ́ mi ti ń fò lọ o. Ẹ má jẹ́ kó fò lọ. Agbójúlọ́ lọ́hùn kì í jogún òfò. Jí ká gbọ́kàn wá lé. Ṣó wa ókè ṣá? Dá mi lóhùn, sórí ẹ pé ṣá? Ẹni kíkúrú ni Késárì. Kò ní girlfriend kankan. Kò kí ń gbólóṣó. Kò dẹ̀ kí ń jáde. Àfi táwọn bọ́ ẹ̀sẹ̀ bá fọ̀ọ̀sẹ̀ kó jẹ́ káwọn lọ sí club. Alágbára ńlá ni Késárì o, gẹ́gẹ́ bí mo sọ fún ilé ẹ̀kọ́. Ǹjẹ́ o mọ nǹkan tí Késárì fi ń ṣàgbára? Rárá o. Ṣùgbọ́n mo gbọ́ pé wọ́n ló ní ìlú Òṣùgbó kan tó fi ń ṣàgbára. Ìlú Òṣùgbó? Mo rí i pé o mọ Késárì dáadáa. Mo rí i pé o súnmọ́ gidi. Sọ fún mi, ṣé ìwọ náà ti tẹ̀lé wọn lọ fún package kan yẹn àbí anything? Ní nǹkan kan ṣe feel free. Irọ́ o, ẹ má mú yẹn wá o. Information tẹ bá nílò lọ́wọ́ mi ní kẹ́ béèrè kí n jẹ sọ fún yín. Kẹ́dẹ̀ ṣe kíákíá torí pé mo ní appointment pẹ̀lú àwọn èèyàn ní 4. Mo dẹ̀ ní láti lọ bẹ̀. Ọ̀rọ̀ ẹ yé mi. Mo rí i pé o ò tiẹ̀ fọwọ́ kan tí ẹ̀ rárá.
ló dé ẹ̀rù ń bà ẹ́ kó má yí o wọ́n wà wá lọ jábọ́ sí mi lọ́wọ́ àbí. fọkùnrin balẹ̀. àmọ́ mo fẹ́ rán ẹ sí Késárì sọ fún pé ẹni tó jó ní ifọ́n tí ifọ́n tú kírú wọn má jó léjìgbò kó má bàa yá bí ọwọ́ aṣọ. njọ́ tí èmi Yáyọ̀lá aka ẹ̀jẹ̀ tí bá fojú kọ Késárì níjọ́ yẹn ló máa jẹlẹ̀. mo ti dọmọ ikú ikú ti gbà mí o mo ti bá kú lẹ̀ ikú ti gbà mí o ọmọ orúkọ tí kú ń jẹ́ ikú ò gbọ́dọ̀ pa mí mọ́. wọ́n ní tí o bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú obìnrin tó bá jẹ́ kúmọ́lú á jẹ́ pé ikú má kọ́ nílé wọn lọ. Késárì kí ni ìdí ẹ̀gàn tó fi ń jalè. nítorí pé ìgbàgbọ́ ẹ̀yin èèyàn ni pé gbogbo èèyàn tó bá ti ń jalè ló ń láti ní reason tó ṣe ń jalè. Anyway kò sí reason kankan tí mo ṣe ń jalè but fine reason tó wà nítorí pé mo kàn ń jalè torí pé mo fẹ́ lówó. mo ń jalè nítorí pé mo understand pé ìlú yìí kì í favour àwọn èèyàn tó ń ṣòtọ́. That is my reason. igi dẹ̀ dágbára mi lọ́nà tó bá ń ṣàn tá a bá wá rí igi tó fẹ́ dí àgbàrá tèmi lọ́nà especially igi bí irú tiẹ̀ irú wọn máa ń bá àgbàrá mi lọ ni nítorí pé olè tí mò ń jà yìí nǹkan tí mo rẹ́dí fún ni. Késárì ọkùnrin ló ń ké sí. option méjì ló ní. Really? Option 1. jáwọ́ nù olè jíjà kò dẹ̀ fara ẹ lọ́lọ́pàá lọ́wọ́. Yes. wọ́n ń pè ẹ́. Yes. Option number 2. tó o bá jáwọ́ èmi ni màá ṣekú pa ẹ́. èmi Késárì. Yes. ṣé àwọn àgbàlagbà tó súnmọ́ wọn sọ fún ẹni wọn sọ fún ẹ pé ẹnìkan kì í palẹ̀ ẹni tó bá lóun fẹ́ palẹ̀ irú wọn nílẹ̀ pa ẹnìkan kì í pọmọ lágídí èmi Késárì apákọ̀ ẹfun apákọ̀ oṣù apákọ̀ oṣó apákọ̀ àjẹ́ èmi apákọ̀ kú apákọ̀ àrùn. mo nífẹ̀ẹ́ ni o ká ní kì í ṣe pé mo láìkì bọ̀bọ̀ yìí ẹ̀jẹ̀ SARS ká ní kì í ṣe bẹ́ẹ̀ ni mi ò bá ti pa ẹ̀ tipẹ́. ẹ wọ ọ̀rìṣà àṣà kì í fòkó wọnú omi bẹ́ẹ̀ ga torí bóyá kò ti pa mí tipẹ́ tó o pa mí èmi Yáyọ̀lá aka ẹ̀jẹ̀ èmi ni màá padà pa ẹ́. kò ń ṣe ń lé ayé tàwa ní ìwọ ti máa pa èmi ṣé kò mọ bóyá ń lọ ni ṣé ọ̀rẹ́ èèyàn sọ fún ẹni èmi Késárì èmi apákọ̀ ẹfun apákọ̀ sùn ọmọ tó bá wojú òrùn ọlápòlò. Yes. èmi rò bí peace ló bá wa lọ ṣe ní ká ṣe meeting but ọjọ́ Jímọ̀ ló ní ìyàwó kí máa ń jà kí ń yìnbọn. Késárì táwọn sọ pé a lè pààyàn lọ́jọ́ Friday who talk that kind thing wèrè ni wọ́n ni níwájú àwa ìwọ́n sọ pé yẹ kó lè gbẹ́jà tó wà nù omi tẹ́ ẹ bá ní information tó da agbẹ́jà méjì God go punish you mo nà bọ́ ìwọ nà bọ́ ọjọ́ lọ́jọ́ lọ́lọ́pàá ọjọ́ àtà ló fún ẹ̀bọ̀n yẹn kò ní da fún ẹni tó fún ẹ̀bọ̀n. Sky. Yes. You know as they go now. Yes. You know say water na threaten blood na him be action. Yes. Oni on ṣọjọ ọjà. Késárì ìwọ ni màá fi ṣe ìgbéga lẹ́nu iṣẹ́. Oh yes. àbí nǹkan tó ń sọ fún àwọn ọ̀gá ẹ̀ nìyẹn pé wàá pa èmi Késárì. Anyway tí wọ́n bá rí òkú ẹ̀ ńlẹ̀ wọ́n máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Promotion náà ló kù. Yes. ó yí ẹ̀ náà. Késárì because I need that promotion. Ìwọ ni màá fi gba promotion.
mo ti dọmọ ikú ikú ti gbà mí o mo dọmọ ikú ikú ti gbà mí o ọmọ orúkọ tí kú jẹ́ èmi Késárì ọmọ orúkọ tí kú jẹ́ èmi Késárì mo ní mo orúkọ tí kú jẹ́ àrùn ò tún gbọ́dọ̀ gbé mi dè mọ́ ikú ò tún gbọ́dọ̀ pa mí mọ́ Késárì ó ṣá ó dẹrù jẹjẹ ìgbà apákan ikú apákan àrùn apákan oṣó apákan ẹ̀jẹ̀ nàlẹ́ ká máa dáná Késárì ó ṣá.